ẹ̀yin tó lè fẹ́ mi yà èmi ọmọ yín náà ni ẹlẹ́ẹ̀lẹ́ global yà mo tún ti dé lórí ọ̀rọ̀ Portable ni mi ò lè gbọ́ irú mẹ́sẹ̀gì báyìí kí n má wà fi tó ẹ̀yin tó lè fẹ́ mi létí actually ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ṣé rí nǹkan tó ó mú mi fẹ́ bring ọ̀rọ̀ yìí jáde òun ni àtàná ló ti yẹ kí n ti deliver fídíò yìí àtàná ni but ó dà pé àwọn iṣẹ́ tí mò ń ṣe ó pọ̀ díẹ̀ mo ṣe pé kò tí ì léètì jù náà tó bá di èní ó dà pé gbogbo alágbọ́ pé Portable ó ti sọ̀rẹ́ndà rẹ̀ bá kí gbogbo alá ti gbọ́ ó sọ̀rẹ́ndà rẹ̀ sí pàǹtì ní Èkó èmi ò mọ reason tí kò ṣe lọ sí Ogun State straight but ó sọ̀rẹ́ndà rẹ̀ sí pàǹtì ní Èkó since tí wanted dẹ̀ ti wà lórí ẹ̀ àwọn ọlọ́pàá Èkó náà wọ́n ti wà wí ẹ̀ pẹ̀lú ẹ̀ so nígbà tó sọ̀rẹ́ndà rẹ̀ sí pàǹtì ní Èkó àwọn pàǹtì wá communicate pẹ̀lú eléwé rẹ̀ pé tó Portable tí ẹ declare as a wanted ó ti wà pẹ̀lú wáyé báyìí o ẹ wá gbé ó ti sọ̀rẹ́ndà rẹ̀ o àwọn tẹ̀léwé wọn wá gbé láti Abẹ́òkúta wọn wá gbé lọ sí Abẹ́òkúta ok àwọn lọ́yẹ̀ dẹ̀ tẹ̀lé ká má fọ̀rọ̀ gùn wọ́n ti ṣàjẹ́ sí court according to report tó jáde ní court ó fi hàn wá wípé Portable is a mental disabled tóun náà fún ara ẹ̀ náà dẹ̀ tún confam ẹ̀ pé òun ò kì í máa mọ̀gbà tóun máa ń ṣe àwọn nǹkan míì tí certificate tó dẹ̀ báàkẹ́ wà pé lóòótọ́ ni Portable ó wà mentally disabled ṣẹ́rí gbà yẹn lèmi gan wá ṣe wò pé ó dàbí ẹni wípé ìwà tọmọdé yìí ń hù lóòótọ́ kò ń ṣòun ló ń hù so ọ̀rọ̀ yẹn mi wá fìdí ẹ̀ múlẹ̀ dáadáa ọ̀ǹtì tí mo wá gbọ́ mẹ́sẹ̀gì pásítọ̀ yìí kí n tó tẹ̀síwájú ẹni ló fẹ́ mi kí n tó tẹ̀síwájú ẹ gbọ́ mẹ́sẹ̀gì pásítọ̀ yẹn kẹ́ ẹ wá combine ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ fún yín sí pé àwọn ìjọba confam ẹ̀ wípé Portable ó ní mental problem ẹ kọ́kọ́ wá gbọ́. Portable, there's a music artist called Portable. ẹ̀yin alábíyamọ ayé. You parents of this world. ẹ̀yin ìyá. You mothers. ẹ má wá ọmọkùnrin yìí kó máa kú lọ o. Don't allow this boy to die like that. ẹ má wọ ọmọkùnrin yìí kó máa ṣìnà lọ o. Don't look at this boy and. ẹ rántí pé ọmọdé sọ wípé. Remember this boy said. ó wà ní 13 years tí màmá òun ti kú. There was 13 years that he lost his mother. ẹ wá wò ó. And look at him. ọmọ ológo. A glorious boy. ọmọ tó ń gbógun Nàìjíríà dìde. That is even uplifting the glory of this country. ọmọ tó ń kọrin káàkiri àgbáyé. That is singing all over the world. ẹ wá wọ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu. Look at what he's saying. ó lọ fi Fanta àti ọṣẹ ó lọ fi wẹ̀ lódò. He was bathing with Fanta and soap. ó lóun zazu. He said he's zazu. òun ṣe òkú. That he's doing charm. ó lóun ṣe oṣó ilẹ̀. He will do some charm. ó fẹ́ ìyàwó ọba. You marry the wife of a king. ìwọ fúnra ẹ náà ló tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ìyàwó ọba. By yourself, you now started insulting your wife. ṣé ojú lásán ni. Is this thing normal? ṣé gbogbo ọ̀rọ̀ tó mọ yẹn sọ sójú lásán ni. All this thing is saying, is it normal? ẹ̀yin ọkùnrin. You men. ẹ̀yin obìnrin. You women. ẹ má rò pé ọmọ yẹn mọ tó ń ṣe o. Don't think he knows what he's doing. kò mọ tó ṣe. He knows not what he's doing. If you have children and you want your children to be glorious, ẹ wọlé àdúrà àti ọmọ yẹn. Please support this boy with prayer. ẹ̀yin alábíyamọ. You mothers. ìyá ọmọ náà ti kú. The mother of the boy is dead. Are you that women are alive are his mother? Please encourage him with prayer. All the things he's doing is not normal. ẹni lè fẹ́ mi ẹ jẹ́ ká collaborate ọ̀rọ̀ tí pásítọ̀ yìí sọ pẹ̀lú nǹkan tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ní ilé ẹjọ́ actually wọ́n ti gba bẹ́ẹ̀lì Portable jáde lánàá wọ́n mú níjẹta wọ́n dẹ̀ ti gbé lọ sí court wọ́n ti gba bẹ́ẹ̀lì ẹ̀ jáde lánàá àná náà ni wọ́n gbé lọ sí court àná náà ni wọ́n gba bẹ́ẹ̀lì ẹ̀ jáde pẹ̀lú ṣé kò ń ṣe 5 mílíọ̀nù márùn náà ni àbí mílíọ̀nù méjì ṣá wọ́n ní mílíọ̀nù méjì mílíọ̀nù méjì ni wọ́n náà fi gba bẹ́ẹ̀lì ẹ̀ ẹ wá wò àwọn tí wọ́n kọ́kọ́ kó wọ́n fi mílíọ̀nù márùn gba bẹ́ẹ̀lì àwọn yẹn ẹ wá wo ẹni tó wá commit ọ̀daràn gangan wọ́n wá fi mílíọ̀nù méjì wọ́n fi gba bẹ́ẹ̀lì ẹ̀ ìgbà tí adájọ́ náà rí tó tẹ́ndà ìwé yẹn síwájú ẹ̀ adájọ́ náà rí pé lóòtítọ́ àti lódodo torí èmi mọ̀ wípé nǹkan tí Ogun State government tó fẹ́ bá Portable pò kò ń ṣe nǹkan kékeré but látàrí wípé wọ́n rí pé ó wà mentally disabled ṣe rí ní ilé ayé yìí ẹni olùfẹ́ mi gbogbo àwọn ọmọ ológo ló máa ń ní challenges yẹn o gbogbo àwọn ọmọ ológo ló máa ń ní challenges yẹn o ìyẹn ọmọ ológo tí wọn ò bá rí pa o
torí àìmọye ọmọ ológo tó ti pàdánù àìmọye ọmọ ológo tó yẹ pé wọ́n ti waste dànù ṣé wá rí àwọn tí wọn ò bá rí pa ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń tọ̀nù sí irú nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣé rí Portable ní àsìkò ibi tó dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ gbogbo àwa tá a bá nífẹ̀ẹ́ include me ẹni tó lè fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ó wà most important ẹ bá mi share lórí ọ̀rọ̀ Portable yìí gbogbo ẹ̀yin abiyamọ ṣé rí ẹni tó bá nà kankan sí ọmọlàkejì mẹ́sàn-án tó kù títí ẹ̀ ní o tó o bá ṣàdúrà fún yàn kan má rò pé bóyá ẹni ẹ̀rọ gan ló ṣàdúrà fún ara ẹ̀ ló ṣàdúrà fún tó o bá dẹ̀ ṣépè fún yàn má rò pé ẹni yẹn ló ṣépè fún ara ẹ̀ ló ṣépè fún ṣé rí gbogbo ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́ ẹ dìde gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ Portable gbogbo àwa tá a bá nífẹ̀ẹ́ Portable níbi tí ọ̀rọ̀ Portable gbélé yìí ẹgbọ́n wọn lọ́mọ 13 years ló wà tí yẹ ẹ ti lọ bàbá ló ti wá fèlè ẹ̀ yìí ẹgbọ́n báwo ni èèyàn ṣe máa fi bàbá èèyàn sí nkí àǹkan bàbá mi ò ilé tí mo fẹ́ rà yìí ó yá ẹ̀yin ní kẹ́ lọ bá mi ra o ẹ wá lọ ra lé lọ́wọ́ onílé ẹ wá fún wọn ní ìlàjì owó ẹ wá ní kán sì máa gbé bẹ̀ kí lẹ expect pé ẹni mélòó lẹ rò pé inú wọn máa dùn débi wípé kó wá rówó tó kù san ẹni mélòó nínú ẹ máa dùn wípé kó tiẹ̀ rántí pé ó fún àwọn ní owó mi ì dẹ̀ rò pé àwọn létà ń sọ èmi rò pé lọ́yà back ẹ̀ up wọ́n ní gbogbo ibi tó ra investment sí wọ́n ní bàbá ẹ̀ ló fi ṣe aṣojú ẹ̀ bàbá ẹ̀ ti fèlè ẹ̀ ọ̀dọ́ wọn bá ń gbọ́ bàbá ẹ̀ ti fèlè ẹ̀ bóyá fi ayé ni bàbá ti ń fowó ṣe gọ́ǹsìn who know bàbá ti fèlè ẹ̀ o but àwọn olólùfẹ́ àwa tá a nífẹ̀ẹ́ àwa tá a lè ṣe tá a bá gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ká máa sọ síta ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ àdúrà ni Portable nídìí báyìí àdúrà òun ni Portable nídìí báyìí inú mi dùn pé àwọn tó encourage àwọn tó bá sọ̀rọ̀ wọ́n tètè bá sọ̀rọ̀ kó tètè yanjú ṣe rí láàrin wọn gbàgbà tó fi sá yẹn ẹ mọ iye owó tó ti lose mo gbọ́ kan ló ní show ní UK àbí US kò lè lọ ẹ mọ iye millions tí ó bá rí ń bẹ̀yẹn náà ó ti lose ẹ̀ ṣé mo pé mo sọnù fídíò mi tó kọjá mo ní bó o ṣe ń sá yìí òun bá kárí ara ẹ jẹ ni torí pé kí ni o ò lè ní freedom mọ́ o ò lè ṣe show mọ́ ta ló fẹ́ pè é sí show tó bá ti gbọ́ pé ẹni táwọn fẹ́ pè sí show ó wà wanted ọ̀hún ní pè é torí pé kí ni wọ́n lè wá ká ẹ mọ́rí stage bẹ́ẹ̀ kí wọ́n arrest ẹ ta ló fẹ́ fowó ṣòfò ta ló fẹ́ fowó jóná kò sí so o ti ń ba kárí ara ẹ jẹ ni pé it's better kó jáde lọ pẹ̀lú lọ́yà sì máa bèèlì ẹ no matter how bó bá tiẹ̀ ṣe lè ń kórí ó pààyàn náà ìjàlẹ̀jà ó dẹ̀ insult àwọn òṣìṣẹ́ ìjọba fine kò tí ì la ẹ̀mí lọ offence ẹ̀ sì wà available ìfúndògàn ṣe bẹ́ẹ̀ ni tó pààyàn gan wọ́n sì ń bèèlì ẹ̀ tí ẹjọ́ yẹn ò bá tí ì fìdí múlẹ̀ dáadáa pé òótọ́ ni àbí irọ́ ni wọ́n sì ń bèèlì amọ̀ṣùmọ̀ ìwọ títí ò tí ì la ẹ̀mí lọ ìjà ẹ lé wọn ẹ disgrace wọn yá offence ẹ ṣì wà available lọ jáde but inú mi dẹ̀ dùn bóyá lọ surrender rẹ̀ ẹ wò ó sì ó ti jáde báyìí sí a kàn máa lọ sí kóòtù ní tí mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnà adájọ́ máa set ẹ̀ free wọ́n lè ní òkè kó lọ sanwó tọrọ fún àwọn ìjọba tó ná òṣìṣẹ́ wọn kankan bẹ́ẹ̀ yẹn fine and then ilé ẹ̀tọ́ náà fẹ́ wó àti odógún bẹ́ẹ̀ ó lè jẹ́ pé lè gan ló máa mú tó tọ́ máa fún ní gbogbo document tó need ó lè jẹ́ pé lè gògó ló máa jẹ́ kó wá fún ní gbogbo document tó need á wá rìn lọ́nà tó yẹ kó rìn gbogbo document tí ò wà níyẹn á wá ní completely báyìí sìn ṣètìrì ẹ jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ Portable need àdúrà báyìí but inú mi dùn pé ó ti jáde ó ti surrender rẹ̀ wọ́n dẹ̀ ti gbé lọ sí ilé ẹjọ́ dẹ̀ ti gba béèlì ẹ̀ ó ti padà sílé báyìí sìn á kàn máa tiri ilé lọ jẹ́jọ́ ní ṣẹ́rí pé ó ti free díẹ̀ báyìí náà but kó wá lè free pátápátá òun ni mo ṣe ń bẹ gbogbo ẹ̀yin lólùfẹ́ ẹ jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ nífẹ̀ẹ́ títí dúdórí èmi náà ká máa fàdúrà ràn lọ́wọ́ Portable ní ìdàdúrà báyìí o bàbá ẹ̀ ti fèlè ẹ o wọ́n dẹ̀ ní kò ní ìyá mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ so nǹkan tí mo rí nìyẹn lórí ọ̀rọ̀ Portable tí mo ní kí sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi torí pé kí ni èmi náà mo sọ fún yín pé any information tí n bá ti ń rí pé ní estate láti wá mú wá fún yín so lórí ọ̀rọ̀ Portable nǹkan tá a sì gbọ́ lórí ẹ̀ nìyẹn so tí n bá tún get any information mi máa mú wá fún yín ire o.